ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé gbogbo àwọn ọmọ Yorùbá ti yarí o, ó ti di woro sí woro, ó ti wá lẹ́tíkẹ́ nígboro ìlú Ìbàdàn nílùú Ọ̀yọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí protest ń lọ lọ́wọ́lọ́wọ́ débi pé wọ́n ti máàṣì lọ sí ààfin Ṣèyí Mákindé o. Àwọn wo tó àkìyìn sórí ìkànnì wa o, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o. Ilẹ̀ Oòduà níjọ ilẹ̀ abínibí wa ọmọ Yorùbá, ṣé kí n sọ pé lè yóò fẹ́ bọ́ sí tìjú báyìí? Nǹkan tá à ń pariwo kí àwọn ọmọ Yorùbá ṣe láti jọ́ yìí, òun ni very dark man ṣẹ̀ṣẹ̀ gbé ìgbésẹ̀ akọni fún wa yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Very dark man ó mà ti ṣe ohun tí ó ya ọ̀pọ̀lọpọ̀ Yorùbá lẹ́nu nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti máàṣì àwọn òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀, wọ́n ti máàṣì lọ sí ààfin Ṣèyí Mákindé o. Wọ́n ti máàṣì lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé wípé dandan ó gbọ́dọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ àwọn ọmọ tó ń jí gbé ní ìlú Ọ̀yọ́. Ẹ jẹ́ á ṣe gbòòsà mẹ́ta fún very dark man o, kùdùsù fún ẹ o, bí àṣà àwọn ọmọ, kùdùsù fún ẹ nítorí pé ìgbésẹ̀ tó gbé yìí ó yani lẹ́nu gan. Ṣe ni VDN ìyẹn very dark man pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ìyẹn Retel, wọ́n máàṣì lọ ní o, wọ́n tò lọ lé Ṣèyí Mákindé. Ara àwọn nǹkan tá à ń sọ pé káwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ṣara wọn jọ kọ́ dìde sí rèé. Òun ni very dark man wá ṣe ní ẹ̀ẹ̀kan náà yìí tá à ń pariwo Yorùbá ẹ jí ẹ má sùn. Ṣèbí nǹkan tá à ń sọ pé kẹ́ ẹ má sùn fún lé lórí nìyẹn, wípé kẹ́ ẹ claim right yín, kẹ́ ẹ lọ fight fún tó jẹ́ tiyín. Bóyá ká dẹ̀ sọ pé bóyá torí ojú ìṣáájú àti torí nǹkan rí jẹ tọ́pọ̀lọpọ̀ àwọn Yorùbá mi rí jẹ ni ò lè jẹ́ kí wọ́n ṣerú nǹkan tí very dark man ṣe yìí. Bó dẹ̀ jẹ́ ká sọ pé òun ni ò lè jẹ́ kí wọ́n sòótọ́ tọ́rọ̀ òótọ́ ńlẹ̀ tó lè sọ. Òun rèé o, ọmọ Ẹ̀dó ti ṣe bẹbẹ, ó kó àwọn ọmọ lẹ́yìn tà pẹ̀lú ogunlọ́gọ̀ èrò lẹ́yìn tó ṣe protest ní ìlú Àbújá tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí ọjọ́ mélòó ìsẹ́yìn. Ó ṣẹ̀ṣẹ̀ tún wá ṣe ti Ọ̀yọ́, ó kò wá fi mọ́ ní Àbújá nìkan, ó gbórí wá sí ìlú Ọ̀yọ́, ó wá ṣe protest tó lágbára fún lọ́dọ̀ Ṣèyí Mákindé. Ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ìgboyà, ó béèrè fún òmìnira àwọn ọmọ tí wọ́n jí gbé pẹ̀lú olùkọ́ débi pé very dark man tún dìdí gbéná wojú Ṣèyí Mákindé for the first time. Very dark man ní ẹni tó ṣe protest tí Ṣèyí Mákindé ò ní option dàn kó bọ́lẹ̀ kó wá attend sí. Ẹ wò ẹ̀yin náà rí gbogbo èrò tó ṣe wá, Ṣèyí Mákindé ní láti bọ́lẹ̀. Ìyẹn ló pè ní peaceful protest. Kò tún wá sọ pé kò fi mọ́ níbẹ̀ lásán, ó tún ti ka bọ́ Ṣèyí Mákindé lójú, ó sọ́kò lójú pé kó bọ́ta kó wá sọ pé òun ò mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. Ṣe rí i pé irú ìgboyà bẹ́ẹ̀ òun la fẹ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ tá a bá dẹ̀ máa sọ, a lè sọ pé ìjọba àpapọ̀ gan-an, a lè sọ pé etí wọn di sí ọ̀rọ̀ àwọn ọmọ yìí. Bóyá ká dẹ̀ sọ pé wọ́n fi ẹ̀mí ará ìlú wọ́n fi ń gbá politics game ni, bóyá nítorí interest wọn àbí torí political position táwọn eléyìí ń jà sí. Níbi tí ó dá very dark man lójúdé, ó tún dìídì sọ fún Ṣèyí Mákindé pé àṣírí wọn ti tú o, pé àwọn aráàlú gan ti mọ̀ pé àti federal government àti state government apá wọn ò ká àwọn agbésùmọ̀mí, ẹnu lásán lọ ní. Bẹ́ẹ̀ ni very dark man padà sọ fún wọn pé ẹnu lásán lọ ní, wọn ò lè ṣe kankan fún wọn. Ká má ti sọ pé wọ́n á fẹ́ dáàbò bo ará ìlú, tó túmọ̀ sí pé irọ́ lásán ni wọn ò lè dáàbò bo ará ìlú. Débi pé very dark man tún sọ wípé àwọn ọmọ táwọn jọ wá yìí o, wọ́n ti rẹ́dì láti lọ fúnra wọn wá àwọn ọmọ yẹn nùgbó nígbà tí gọ́ọ̀mẹ̀ntì ti fèèlì wa. Bẹ́ẹ̀ ó dẹ̀kẹ̀ mọ̀ pé ṣe rí àwọn igbó gọ́ọ̀mẹ̀ntì kìíní yẹn, gọ́ọ̀mẹ̀ntì sáàbù yẹn, wọ́n ní gbogbo bẹ̀ náà làwọn náà máa tútú. Ó wá tún jẹ́ kó yé Ṣèyí Mákindé pé gbogbo igbó yẹn pátápátá ni àwọn máa tú.
gbogbo igbó tó ti jẹ́ forest ilẹ̀ Yorùbá làwọn máa tú pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ìyẹn àwọn ọmọ Retel ẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé pé olóyè Sunday Igboho náà ti jáde o àìmọye olóyè Sunday Igboho tún dídì sọ pé kí Seyi Makinde fi àṣẹ sí pé kóun wọnú igbó yẹn ṣe mọ̀ pé Seyi Makinde dínà yẹn ṣe mọ̀ pé kò dá lóhùn. Now very dark man náà tún jáde pé òun ò tiẹ̀ ní ìdáṣẹ òun fẹ́ lọ bẹ́ẹ̀ torí àwa mọ̀ nǹkan tíjọba wa tún fẹ́ o. A rí àwọn private security tó dìdí volunteer láti wọ̀ ọ́ olóyè Sunday Igboho ló dìdí volunteer kò ní kọ́ mọ́ wọn wá o pé òun á wọlé òun á lọ gba àwọn ọmọ wọn ò gbà ó dáa kí ìjọba náà dẹ̀ kó ransom múlẹ̀ kí wọ́n gba àwọn ọmọ wọn ò tún gbà ó dáa kí wá ní ìjọba fẹ́ kí ni Seyi Makinde fẹ́ báyìí tó bá wáyà ẹ máa pariwo ẹ deploy 5,000 security ẹ deploy kíní kan 1,000 security ẹ deploy gbogbo àwọn tẹ̀lé ń deploy yìí ṣé àìní wọ́n ní ààrẹ anybody bẹ́ẹ̀ ogun dẹ̀ ń wọlé Yorùbá tí ẹ bá mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ kí n sọ fún yín báyìí ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti tó àwọn ọba bíi 30 kings ni a gbọ́ pé wọ́n ti fi orí ipò sílẹ̀ báyìí tó ní kálukú ti ya dànù ìgbé àfẹ́wé wọ́n dẹ̀ ní orí adé èsùtà orí adé ilẹ̀ Yorùbá sì ó ti gbádélẹ̀ ó ti nà pápá bora orí adé sì àwọn agbésùmọ̀mí ti ń lé orí adé pa kúrò ní orí ipò bóyá tí ẹ bá mọ̀ yàtọ̀ sí àwọn bíi 30 tí wọ́n ti sá kúrò lórí ipò ṣé ẹ mọ̀ pé ó ní oríṣiríṣi àwọn èèyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣé ká máa kà wọ́n ni wọ́n lé ní bíi kọjá 10 bí àpẹẹrẹ bẹ̀ àná alánà yìí sì ni wọ́n jí ọba gbé ní ìlú Oǹdó ìyẹn kábíyèsí Adéníyì Adélànà ẹ wá wo iye àwọn tí ẹ̀mí wọn ti bọ́ àwọn kábíyèsí ọba tẹ̀mí wọn ti bọ́ bí ọba Kẹ́hìndé Jacob ìyẹn ti ọba Alágẹmọ ti ìlú Agamọ ní ìlú Àkúrẹ́ ní ìlú Oǹdó gbogbo wa la mọ̀ bó ṣe pa kábíyèsí yẹn tọ́yìn yìí tí ò wọlé tó tún padà yìn lọ́rùn bẹ́ẹ̀ ni ọba Ṣẹ́gun Àrẹ̀mú ọba Olúṣẹ́gun Àrẹ̀mú Cole ìyẹn Olúkoro ti ìlú Koro ní ìlú Èkìtì ní Kwara bẹ́ẹ̀ má tún gbàgbé ìyẹn ọba David Babátúndé Ògúnṣakin ẹlẹ́sùn of Ẹ̀sùn Èkìtì Ọ̀ṣun Èkìtì bákan náà ọba Samuel Ọlátúnjí Olúṣọlá ìyẹn onímọ̀jọ of Ìmọ̀jọ Èkìtì nílùú Èkìtì ìyẹn ọba yẹn náà wọ́n ti pa ẹ má tún gbàgbé ọba Adégòkè Adéùsì Olúfọ̀ of Ifọ̀n ní ìlú Oǹdó ìyẹn náà wọ́n ti pa o kò mọ́ síbẹ̀ o baálẹ̀ ti Ọ̀gbàyọ ìyẹn ní Òkè Ọdẹ ní Ìfẹ́lódùn local government nípínlẹ̀ Kwara wọ́n ti pa o bákan náà àìpẹ́ yìí ni wọ́n pa ọba Àwẹ̀dá ìyẹn Samal Àwẹ̀dá ìyẹn ọba ti Àṣàmú of Ọláyínká ti Ìfẹ́lódùn nílẹ̀ Kwara òun ló pa láìpẹ́ yìí tí wọ́n gba 21 million naira lọ́wọ́ àwọn èèyàn wọn pẹ̀lú ọ̀kadà 2 àti pẹtiróòlù kan dìríkà síbẹ̀ wọ́n sì padà pa bẹ́ẹ̀ ẹ tún má gbàgbé ìyẹn ọba Ògúnyọ̀dá ìlú Fẹ́milóyè ìyẹn ọba James Dada Ògúnyẹ̀dá yìí tí ọba lóhun ti Okolòkè ní Kogi ìyẹn ní Yàgbà Kogi West local government ìyẹn náà ó ti kú sọ́wọ́ agbésùmọ̀mí Òjìbára ti Báyégán Ilé ìyẹn ọba Kamilu Salami nílẹ̀ Kwara àwọn yẹn náà ti bá lọ bẹ́ẹ̀ ẹ má tún gbàgbé ọba Adéníyì tó kú láìpẹ́ yìí ṣé ẹ ti wá rí gbogbo wọn kọjá bíi 10 ọba tí agbésùmọ̀mí ti pa dànù nílẹ̀ Yorùbá ṣé bàdẹ̀ ṣe máa wòrè nílẹ̀ Yorùbá tá à ní sọ̀rọ̀ ẹ má gbàgbé pé àwọn bíi 30 wọ́n ti sá kúrò lórí oyè ẹ wo ọmọ Yorùbá àsìkò ti tó tá a ronú àsìkò ti tó tá a máa ronú pé ó tó ká agbára wa òun ni very dark party ṣe ẹ jẹ́ ká ṣùgbọ́n tí wọ́n ti máa sọ pé starting ni Yorùbá ní ṣùgbọ́n ẹ jẹ́ ká bójú wọn jẹ́ tó a máa fẹ́ ṣe ìdágbé nítorí pé
àjò lè dùn kó nílé ó má relé o. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe, ẹ gbọ́wọ́lé, ẹ subscribe, ẹ bá wa comment ayọ̀. Láfi kí n pé Ileodua ilẹ̀ abínibí wa ni o. Ileodua gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀.